Ibaje eniyan dase Oluwa duro. Ta-na-na-na, 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 ta-na-na. Ibaje eniyan dase Oluwa duro. Ta-na-na-na, 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 ta-na-na, ta-na-na. Ẹ̀dá tó lóhùn fẹ́ tiwa ẹyẹ àdàbà yọ lójú tó bá yọ lójú àbá sí níbẹ̀ ìwà rẹ̀ ni ó dá lẹ́jọ́. Ẹ̀dá tó lóhùn fẹ́ tiwa ẹyẹ àdàbà yọ lójú tó bá yọ lójú àbá sí níbẹ̀ ìwà rẹ̀ ni ó dá lẹ́jọ́. Ọjà Òyìnbó kò mọ̀ pé nìkan ò wá ó mọ̀ pé over 6 billion èèyàn ló wà nínú ayé. Téèyàn kan ò bá gba tiẹ̀ kí nìyẹn ní ṣe àìmọye àwọn tó máa gba tiẹ̀. Me, I'm not sent to anybody. If you like me, it's okay. If you don't like me, it's okay. Who cares? Ọlọ́run rán mi sí gbogbo ayé àwọn tó Ọlọ́run rán mi sí nǹkan tí mò ń sọ á ní ìtumọ̀ létí tí ò bá ti ní ìtumọ̀ létí Ọlọ́run rán mi sí ẹni kò sí wàhálà no wàhálà. Ọjà Ìgbò kò mọ̀ pé nìkan ò wá o lọ́kàn kan òrèké ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ lọ́kàn kan òrèké ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ. Ọlọ́run rán mi sí gbogbo ayé o Jésù gan Ọlọ́run gbogbo ayé ló rán sí ṣé gbogbo èèyàn ló wà gbà gbogbo èèyàn kan ló gbà ó ní àwọn tó bá fi agbára fún láti di ọmọ Ọlọ́run ó túmọ̀ sí pé nǹkan tó bá fẹ́ ṣe láyè àwọn kan máa gba tiẹ̀ àwọn kan ò ní gba tiẹ̀ ó ṣe wà nìyẹn. Olóyìn yẹn sọ wípé bí etí fi tẹ̀tẹ̀ dáadáa yẹn tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi 20% ó kò sílẹ̀ ọmọ àgbẹ̀ mi ara náà gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́ ara náà já mi lọ́kàn jẹ ó jẹ́ mi lọ́kàn gírẹ́gírẹ́ nínú ọdún tí mo wà yìí Ọlọ́run ti ṣàìsàn ọ̀rọ̀ mi ìdè ìwàgé gba ọ̀pẹ ìwọ́kọ́ láìpẹ́ láì jìnnà gbogbo ayé gbọ́ ayọ̀ mi fẹ́rẹ̀ ní ó ti dé tán láìpẹ́ láì jìnnà ẹ ó wà bá mi dúpẹ́ lọ́jà sí pé ẹ ó jẹ́ àjẹyọ̀ gbogbo ayé ẹ ó tún di ìrọ̀lẹ́ tìrọ̀lẹ́ ẹ ó jẹ́ àjẹyọ̀ ẹ tún mú tẹ́kẹ̀rẹ́ lọ ẹ ó tún di ìrọ̀lẹ́. Ẹ wò mí ẹ tún mi wò ẹ wà Jésù bẹ lára mi ó dá mi láwòrán ara rẹ̀ èmi lọ́wọ́ tán sọjí àjọkọ́. Ẹ wò mí ẹ tún mi wò ẹ wà Jésù bẹ lára mi ó dá mi láwòrán ara rẹ̀ èmi lọ́wọ́ ṣàkọ fún ọkọ wẹ̀. Ẹ wò mí ẹ tún mi wò show your style bèbí mi show color rẹ̀ Tóyìn show color ẹ̀ fún one style another style. Be like that. Change your style. Baby, show color. Show color. Show color. Show on the style. Hello, this is my fashion. I will be a You still sell that for $5. We don't be like ọmọ tó ń sọ ọmọ Jésù ti dé ọmọ tó ń sọ ọmọ Jésù ti dé èmi Tóyìn lọmọ tó ń sọ ọmọ Jésù ti dé mo ti dé ọmọ tó ń sọ ọmọ Jésù ti dé ogun Ọlọ́run ní ṣáná ayé mi àti ẹ lórúkọ Jésù ojú wa máa pọ̀ sí ni bóun ṣe rọ̀ káyé lóko mi ṣe máa rọ̀ káyé òun náà tó ń gbọ́ mi tó ogun ẹ̀ máa loud ogun èmi àti ẹ máa loud káyé lórúkọ Jésù àmín.